ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ irú obìnrin bẹ́ẹ̀ àwọn kan wà wọn ò ní san kankan wọ́n máa fọwọ́ lẹ́rán títí tó bá tó àkókò fún wọn wọ́n lè máa pa díẹ̀díẹ̀ àwọn kan dẹ̀ wà wọ́n lè dá jókòó wọ́n lè sọ di dìdìrìn èyí tí mo kó sọ pé obìnrin ni torí ìwọ tó bá mọ̀ wípé ọkọ ẹ tàbí anybody tó ń bẹ rìn ó níyàwó nínú ilé kó tó fẹ́ ó di dandan kára ta ìyálé ẹ lára of course ó di dandan kó bá ẹ jà ó di dandan kó pariwo èmi lérò pé ìwọ ló gbọ́dọ̀ ní sùúrù torí pé o ti rí oko ní oko kún kó tó gbẹ̀pà sí irú ọ̀pọ̀lọpọ̀ nísìnyí wọ́n á ní kó sún kí wọ́n jókòó tó bá sún tó bá jókòó orí gunpowder ló jókòó lé kò ń ṣe orí gunpowder ni kò ń ṣorí chair torí orí gunpowder tó jókòó lé yẹn bọ́n ṣe ṣí ẹni yẹn dì